Killa ní sinimá eléyìí. Killa ẹ wò ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube yìí. Sinimá tá a mú wá fún lọ́jọ́ tòní ni Killa o. Lẹ́yìn bá ń darapọ̀ mọ́ wa ní fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube, má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell tó dá gbogbo ìgbà tó bá ti mú àwọn sinimá àjá àbalẹ̀ tàbí review bí eléyìí wájú ọmọ aláǹfààní láti bẹ̀rẹ̀ ìgbádùn ara wa. Nínú Killa yìí àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Àwọn bíi Ronke Odusanya, Anta Laniyan, Ọládiméjì, Feranmi Oyalowo Anta Laniyan, ìgbìmọ̀ pátápátá ló kópa nínú sinimá yìí. Bóyá èrò tí ìwà wò Killa ni ẹ sáré lọ sí ìkànnì YouTube tẹ̀dá ti gbé jáde ẹ tẹ̀ síbẹ̀ Yoruba Plus bí Yoruba Plus bá ti jáde sí ẹ̀rọ àfi síbẹ̀ Killa ajá àbálẹ̀ sinimá tuntun ẹ jẹ́ ká jọ wò ká jọ digest ẹ wò direct tàbí kẹtẹ̀lé ṣàjùmọ̀ nínú sinimá yìí tí a mọ̀ sí Killa láti rí ọ̀dọ́mọbìnrin tó jáfáfá tó jẹ́ wípé iṣẹ́ ológun ló yàn láàyò iṣẹ́ ológun ló yàn láàyò ọ̀gá sì ní pẹ̀lú ní ẹnu iṣẹ́ ológun àmọ́ nǹkan míì ti fẹ́ ṣẹlẹ̀ torí wípé látàrí wípé wọ́n ní kán mú Killa tó ń pa kòkòrò tó ń pa dídùn ọmọbìnrin yìí náà gbéṣẹ́ ìlé lọ́wọ́ ó sì ti ṣetán ó ti gbáradì láti ṣiṣẹ́ yìí ó ti ṣàgbogbo pa láti mú Killa láti mú ọ̀dájú ènìyàn tó ń pa gbogbo èèyàn tọkùnrin tóbìnrin tó jí wọn gbé tó ń ta ara èèyàn ṣùgbọ́n kò mà rí o ó dùn sọ́ọ̀tún kò rí ó dùn sósì kò rí àbá nípìnlẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lára kan lára àwọn ọmọ tó ń jí gbé ìkan ṣe bẹ́ẹ̀ ó escape o torí wípé àgọ́ sójà ọmọ èèyàn ńlá náà máa ń gbígbó àgọ́ sójà wá ní ọmọ ìsáré lọ níbi tí bàbá ẹ̀ wà ibẹ̀ náà ló gbọ́ ipò ọmọ tí ń ṣiṣẹ́ ẹ wò ká má dé ìnà pẹ́ni ọmọbìnrin mú wọn tọ̀nà ó júwèé ibi tí ó gbà wọlé àwọn sójà lọ wọn kò gbogbo igbó wọn bẹ̀rẹ̀ tiẹ̀ o àbẹ́rẹ́ rí nǹkan tàná bá nínú ẹ̀ kú o tàgàn ní Killa ó gbẹ̀mí lẹ́nu o wípé ẹ wò ó kí n tó sọ ẹ sáré bá wa subscribe sórí ìkànnì YouTube yìí ẹ láìkí ẹ tẹ̀lé ṣàgbémọ́ ẹ jẹ́ ká jọ máa gbádùn ẹ̀ bàbá àti ìyá ẹ̀ gangan ló máa bá ń bẹ̀ ìbọn tó gbé fún arábìnrin kan tó da máàsì bójú gbà àti ìyẹn lulẹ̀ tó ṣí máàsì lójú ìyá tó bí lọ́mọ ẹ wò nínú part 2 sinimá yìí àti ẹ̀ tí ìmọ̀ bóyá àlá ló tiẹ̀ ńlá gan ni o torí ọmọ Yorùbá fi màtáì máa ń gbọ̀nà káàkiri ẹ̀rọ yọ bóyá irú àlá ló ńlá ẹ̀jẹ̀ á máa wo part 2 ṣùgbọ́n tó bá jẹ́ pé bó ṣe rí náà nìyẹn o bàbá kidnapper ìyá kidnapper